Africa Content TV. Ọ̀rọ̀ tí ó bá ti léèyàn gbọ́dọ̀ jáde nígbà kan sígbà kan ìyẹn kò bá gbà yìí. Àwa ń ṣe àwọn èèyàn wa wọ́n ń lọ ibiṣẹ́, wọ́n ń lọ sóko, àwọn èèyàn ń lọ sí airport, wọ́n ń lọ sí hospital, wọ́n ń lọ sí gbogbo ẹ̀. Ọ̀rọ̀ tó bá ti máa sọ pé èèyàn gbọ́dọ̀ jáde nígbà kan sígbà kan kò bá mú àfẹ́yìn mọ́. Kò bá gbòòrò lóru, kò sẹ́ni tí ó sọ ń kó lóru mọ́ ṣòro ẹ̀. Ẹni tó bá lóru kó lóru ìdílé wọn ni kó ṣe nínú ilé wọn. Kò ṣe ọ̀rọ̀ tí ò bá ti fẹ́ rí èèyàn ẹ gbé lọ sínú igbó. Inú igbó lèèyàn ò sí. But ọ̀rọ̀ tó bá fẹ́ rí èèyàn, those are traditions and cultures tó fẹ́ rí èèyàn, ìyẹn bẹ́ẹ̀ bá èèyàn ṣe nìyẹn. Ọ̀rẹ́ tí ò bá ti fẹ́ bẹ́ èèyàn ṣe tó lóun ò ní rí èèyàn kankan. Òun ò fẹ́ róbìnrin, òun ò fẹ́ rọ́kùnrin, òun ò fẹ́ rọ́mọdé, òun ò fẹ́ rágbà ẹgbẹ́ lọ inú igbó. Tàbí kó o ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀. Má ṣe o, mo rò tí ò bá ti fẹ́ rí èèyàn. Gbogbo ìgbàlà wa ń ṣiṣẹ́. Àwọn tó ń dáko, àwọn tó máa jí lọ sóko láàárọ̀ kùtùkùtù, wọ́n wà ń bẹ̀. Àwọn tó ń lọ sí hospital, tó ń ṣiṣẹ́ lọ, àwọn nurse, doctors tó ń gbẹ̀mí èèyàn là. Tó ẹ pé kò sígbà tí wàhálà èdè bẹ́ẹ̀ dá, bàdánwò èdè bẹ́ẹ̀ dá tó ẹ pé wọ́n dẹ̀ ní láti lọ tọ́jú àwọn èèyàn yẹn. Àwọn náà ń lọ ibiṣẹ́ lóru, wọ́n ń lọ ibiṣẹ́ láàárọ̀, kò sígbà àwọn èèyàn lọ ibiṣẹ́. Gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú kí ìlú tùbà kó túnṣe kó dáa, gbogbo wọn ni ń lọ ibiṣẹ́. So kò possible, kò gbọ́dọ̀ sí ọ̀rọ̀ kankan tí ó ní èèyàn gbọ́dọ̀ jáde ní àsìkò báyìí. Kò sí ẹ gbọ́dọ̀ sọ pé èèyàn gbọ́dọ̀ jáde fún ìṣẹ́jú kan ká tó wá sọ pé yóò ní kéèyàn má jáde fún wákàtí 6 àbí odidi ọjọ́ kan. Orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àfẹ́ mọ́, àfi ní gbà láàyè nílẹ̀ Ìwó. Bẹ́ẹ̀ bá ṣe rú ẹ̀ fi mú dání. Wọ́n ń fa ìjà láàrin ìlú. Nígbà wo bá ní kí tó lóòrò kan bá ní ìgbà báyìí sí ìgbà báyìí ní báyìí ọgbọ́dọ̀ jáde, táwọn èèyàn ti fẹ́ lọ ibiṣẹ́, táwọn èèyàn kan lọ tẹ́ka gbogbo àwọn nǹkan pọ̀ táwọn èèyàn fẹ́ ṣe tí wọ́n ó sì jáde. Onímọ́tò fẹ́ tí wọ́n bá pàdé ara wọn, ó ń fàjà, ó ń dá wàhálà lẹ̀. Olóró bá sọ pé ṣé bá ti ní ẹ má jáde, wọ́n máa lu odidi àgbàlagbà, wọ́n máa gbogbo àwọn nǹkan báyẹn, wọ́n máa ní oró gbé èèyàn míì, wọ́n ó dì mú, wọ́n lọ gbé lọ bí àfẹ́ mọ́ bí wọ́n ti ẹ̀fẹ́ gbé lọ, ṣùgbọ́n kò gbọdọ̀ sí irú tí ó máa fa àwọn àwa tí yóò máa dá àlàáfíà ìlú tí yóò máa dàrú. Àfẹ́ gbogbo irú ọ̀rọ̀ tí ò bá ti fẹ́ rí yàn, rárá, kó lọ síbi téèyàn ò fún gbé nínú igbó, ibẹ̀ ni kó lọ. Ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n fà kéèyàn rìn ní gbogbo ìgbà tó bá wù ú. Ẹ wo yún ni. Èèyàn àléèyàn, wọ́n ní èèyàn gbọ́dọ̀ rìn lásìkò kan. Ìjọba wo ló ṣòfin pé èèyàn kankan ò gbọ́dọ̀ rìn? Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe làwa ń ṣe. Mo ń ṣèṣẹ̀ṣe, ṣùgbọ́n mo ń ṣe àṣà àti ṣe Yorùbá. Ṣùgbọ́n tó bá ti tako wípé Olódùmarè, tàbí tó bá tako wípé kí òmìnira èèyàn láti lè rìn lásìkò tó bá wù ú, irú àṣà bẹ́ẹ̀ tó bá ti tako kéèyàn rìn lásìkò tó bá wù ú, ẹbí wọn náà rìn káàkiri, ṣé èèyàn gbọ́dọ̀ lè kọ́ máa ń jáde? Rárá. Ìwọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí, làákàyè ló ní ọ̀rọ̀ yìí náà. Ṣé bó wọ̀ gan-an? Ṣé kémi ní kí wọ́n máa rìn? Kémi kọ́ ọ máa rìn? Ṣé ìṣẹ̀ṣe nu? Ṣé àṣà nu? Ìṣe nìyẹn, kémi kọ́ ọ máa rìn, ò gbọ́dọ̀ rìn. Kémi ọ̀sẹ̀ kan ní ìsìn ò gbọ́dọ̀ jáde nílé. Ó ní fọ́mọ rẹ lóúnjẹ. Ṣó mú làákàyè wá ìwọ mọ bí ọ̀nà ìwọ ìyá yìí? Irú kó tó délé ayé náà ni a ti ń kọlà àfẹ́dà. Ṣé ọgbà tí ń kọlà fọmọ rẹ mú? Àbí ká wá àbàjá ká kọ́ fún wọ̀ gan ní ìsìn, ká ní kó ọkọ̀ àbàjá. So àwọn tí ọba ti bá gbà wà mú mọ́,
yọkù nù pé ṣe ẹ pé a ní ká pa àṣà rẹ a ní ká pàṣẹ rẹ ìṣẹ̀ṣe gbọ́dọ̀ wà tá à ń ṣe ṣùgbọ́n ó gbọ́dọ̀ bá gbà mú ní tí ọba ti pa wá lára ní ìgbà yìí ìṣiṣẹ́ táwọn bàbá wa bá ṣe àwa la tún ṣe àwa la correct ẹ̀ àwa la ṣàtúnṣe bẹ́ẹ̀ so ìyẹn ní pé àwọn nǹkan tó wà láyé àtijọ́ mọ́ jáde fódìdí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde nínú nǹkan láyé àtijọ́ wọn a máa pààyàn bọ́ bá jáde ní tí ọba gbẹ̀mí lọ àṣẹ mọ́ àbí wọn ò sáàjẹ́ kí wọ́n pààyàn mọ́ níta àbí wọ́n tó ń pààyàn tí wọ́n bá mọ bí wọ́n ti ń pààyàn síbi òrò yá mọ̀ ọlọ́pàá ó gbé tán ṣùgbọ́n èyí tá à ń sọ ni pé etí yìí kò ní jẹ́ ọ jáde mọ àwa ń jà fún wọn gan ni àtọmọ àti ẹ bẹ́ẹ̀ni àti wọn gan àtọmọ rẹ ni àwa ń jà fún ọba ìlú ló sì gbọ́dọ̀ wá àlàáfíà àti ìdí ayọ̀ àtàlàáfíà fáwọn aráàlú pé kí kó tó máa fi ara ní aráàlú sọmọ bẹ́ẹ̀ni tí ọba ara ní aráàlú gbogbo ohun tí ọba ti bá gbà yín ni ẹ máa rọ ayọ̀ díẹ̀díẹ̀ kó nu kò sí tradition àti culture tó pé bẹ́ẹ̀ni àmọ́ nígbà bá ṣe ń lọ lọ́mọ àyọ tradition kó àyọ àṣà kó àní ká sọ pé ẹ mọ̀jà pé ààfin láàfin mọ́ o ẹ jẹ́ ká máa lọ lé ilé mi kọ́ bá lọ mọ́ gbé ààfin náà lààfin ọmọ jẹ́ ilé kókó ni àwọn baba ńlá mi kọ́ ṣe kókó ní ààfin tẹ́lẹ̀ ṣùgbọ́n sẹ́mi gbọ́dọ̀ tó kọ́ ní kókó mọ́ nìyí ó rò ìdílé òǹkálukú tí wọ́n bá ń ṣe ẹ máa ṣe àbí ẹgbẹ́ mi náà ó rò ààfin mi ní kí n jí láàárọ̀ kí onílù ní ọkọ̀ jí mi tí bó rò ní àbí ìlú ni wọ́n kọ́ fi jí mi láàárọ̀ lẹ́yìn bá ń bọ̀ lẹ́yìn àlejò bá fẹ́ wọ inú ààfin ìlú ni wọ́n fi sọ fún mi níwà nú ààfin nínú yàrá mi lọ n bá ti gbọ́ lù ní ìtìmẹ̀ tó dé ní ìtìmẹ̀ èèyàn tó dé ó ronú wọ́n kò lè kéèyàn máa rìn. bẹ́ẹ̀ni ọba àgbádá lọba máa wọ̀ àbí kúrò náà nù gbogbo nǹkan tí ń dùn ṣe ẹbí gbé ayé wa náà ni ṣùgbọ́n ìjọba ti pa ọmọ nìyẹn lára tí ó pa ọmọ ẹlòmíì lára tí ò ní fi oúnjẹ sí orí tábìlì ọmọ ìlú tí ò ní jẹ́ kéèyàn rìnrìn pípé ọbẹ̀ èèyàn fàǹdánù yìí tí ọmọ sọ pé àápàyín ni àá gé yín lórí ni ẹ bá jáde nígbà báyìí á lù yín pa ni ẹni tí ó lọ ṣọ́ọ̀ṣì ó lọ ṣọ́ọ̀ṣì ẹni tí ó lọ mọ́sálásí ó lọ mọ́sálásí ìwọ gan tó fẹ́ sọ̀rọ̀ kó lóró míì náà wá sọ pé ìgbà tóun fẹ́ sọ̀rọ̀ ní tòun náà ní pé wọ́n náà gbọ́dọ̀ jáde ṣé kò ní fa wàhálà ń lù olóró kan wà ó ní bàbá ẹ̀ ló ń gbé tó olóró náà tún wà ó ní bàbá ẹ̀ ló ń gbé tó ó wá ní kí ìwọ mọ́ jáde ń gbà àdìsí ìwọ sì lọ́ọ́ jáde ṣé kò ṣe omi àlàáfíà lu orò tí ọba ti fẹ́ rí èèyàn orò tí ọba ti fẹ́ rí èèyàn níbo ni kọ́ máa lọ igbó tí èèyàn ọba kí ń gbé inú igbó ó máa lọ inú igbó rere nígbà ẹ bá kó inú igbó sẹ́yìn ò gbé ẹ máa bọ̀ láàrin àwa èèyàn